Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadar Rasulullah. Hayya alal falat, hayya alal salat. Qad qamati salat, qad qamati salat. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, la ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Allahu Allahu ni alájùlọ. alakuba. Mo jẹ́rìí pé Allahu kò sẹ́ni alakuba. kan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí. Sọ̀láàtì ti ṣe tán, sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́ni kan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alakuba. Ní orúkọ Allahu aláàánú aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá. Aláàánú aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Láti pé ń bẹ̀ yẹn. Àmín. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, Àmín. kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Allahumma àmín. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Àmín. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Allahumma Báyẹn àmín. ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67. Kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí Allahumma àmín. ọwọ́ rẹ̀ máa fi bá àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Àmín. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára ọlọ́gbọ́n. Àmín. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí Allahumma gbogbo àmín. ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Àmín. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Christian àti Jew, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò. Àmín. Apá kan wọn ní ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Allahumma àmín. Quran 15 verse 6. Wọ́n wí pé ìwọ tí wọ́n sọ àlùkùránì kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Allahumma Quran àmín. 2 verse 216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí. Àmín ya Allah. Ohun kórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Àmín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Àmín Quran ya Allah. 5 verse 101. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe máa béèrè ìbéèrè nípa àwọn nǹkan ṣá tí a bá fi hàn. Àmín. Ó máa kó ìpalára bá yín. Tí ẹ bá sì ń béèrè nípa àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ béèrè nípa ẹ̀sìn, nígbà tí à ń sọ àlùkùránì kalẹ̀ lọ́wọ́, a máa fi hàn yín. Allahu ti ṣe àmójúkúrò nípa rẹ̀. Quran Àmín 9 ya Allah. verse 14. Ẹ jà wọ́n lógun, Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín. Ó máa yẹpẹrẹ wọn, ó máa ràn yín lọ́wọ́ lórí wọn, ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Àmín ya Allah. Quran 27 verse 91. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí, ẹni tí ó ṣe ní ìyọ̀wọ̀, tirẹ̀ sì ní gbogbo nǹkan. Wọ́n sì pa mí ní àṣẹ pé
kí èmi wà nínú àwọn mùsùlùmí. Àmín. Quran 58 verse 22. O ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ kẹyìn kí wọ́n wá lọ máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀. Kódà Àmín. wọn ò bá jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ìyá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí Allahumma àwọn àmín. ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Àmín Quran ya Allah. 33 verse 61. Wọ́n ti di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Ẹ mú wọn kí ẹ sì pa wọ́n tààrà. Láì ṣàpàṣù. Quran 8 Àmín. verse 12 to 13. Rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà ẹ máa gé wọn lọ́rùn kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Allahumma Ìyẹn rí àmín. bẹ́ẹ̀ nítorí pé wọ́n yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá sì yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀, dájúdájú Allahu lé níbi ìyà. Àmín. Allahu ni alájùlọ. Allahu, Allah kó bá. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal abudu. Allahu ni alájùlọ. Allahu, Allah kó bá. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Allahu ni alájùlọ. Allahu, Allah kó bá. Allahu ni alájùlọ. Allahu, Allah kó bá. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Allahu ni alájùlọ. Allahu, Allah kó bá. Ní orúkọ Allahu aláàánú aláàánú jùlọ. Sigidi Gbogbo Kaaba. ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú aláàánú jùlọ. Olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà. Ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Allah ṣe pé ń bẹ̀ yẹn. Àmín. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe Àmín. ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, Àmín. tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, Allahumma tàbí kí ẹ àmín. gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpáṣípayọ̀, tàbí Àmín kí ẹ ya lé Allah. wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni Àmín. ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 3 verse 161. Kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Àmín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà, Àmín. a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, Allahumma a ò àmín. sì ní ṣe àbòsí sí wọn. Quran Àmín ya 9 Allah. verse 29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, Àtòbí sí ogun rẹ̀. àti Àmín. àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò Àmín. máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Hmm. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Àmín. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì aláàánú jùlọ. Allahumma àmín. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ayò tí wọ́n bá gbọ́lá fún Àmín. àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo.
ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ààyò nínú yín àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Àmín. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn nítorí pé Àmín. dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́ra, Injil àti Kùránì, ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà ẹ dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ́ ńlá. Àmín. Quran 9 verse 123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ Àmín. jẹ́ kí wọ́n rí ilé koko lára yín, kí ẹ sì Allahumma àmín. dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ ààyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí ìlú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá Àmín. kẹ́yìn, tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn, Láì kí ẹ má ṣalápàtà. ṣe mú ọ̀rẹ́ ààyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Àmín. Quran 106. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùrẹ́ṣí láti wà papọ̀ nínú ààbò. Fún Àmín. wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Àmín. Nítorí náà ẹ̀yin ará Kùrẹ́ṣí, ẹ máa jọ́sìn fún Allahu Olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. Quran 111. Ọwọ́ Àbílàhábì méjèèjì ti ṣòfò, Gbogbo ètùtù dé o. òun náà sì ṣòfò. Àmín. Àwọn dúkìá rẹ̀ àti ohun tí ó ṣe níṣẹ́ ìyẹn àwọn ọmọ rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjòfòfò, Láì àti jáde. ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn ó máa wọná. Àmín. Ìgbà ọ̀pẹ pọ̀npọ̀rán máa wà ní ọrùn rẹ̀. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi. Ògo ni f'Olúwa mi àtóbi. Ògo ni f'Olúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal abudu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ìkíni, àdúrà àti ohun eré jẹ́ ti Allah. Attahiyatu lillahi. Ìdẹ̀ra fún ọ ìwọ ànábì, At-tayyibatu àti lillahi. àánú Allah àti ìbùkún rẹ̀. At-tayyibatu salawatu Ìdẹ̀ra lillahi. fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Assalamu alayka. Mo jẹ́rìí pé kò sí kinní kan àyàfi ṣìgìdì Allah. Ayọ́ ànábì. Àti pé mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ àti ìránṣẹ́ Allahu. Wa ala libadillahi solina. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa Àlàáfíà rahmatullahi. fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Allahu alákòóbá. Allahu Allahu alákòóbá. alákòóbá. Allahu Allahu alákòóbá. alákòóbá. Allahu Allahu ọ̀bàyéjẹ́. Ẹ Allahu jẹ́ ká sìgìdì pretend Kaaba. wípé a ò tiẹ̀ mọ Islam. Àwọn bàbá wa ò mọ àwọn nǹkan tó wà nínú ìwé yìí kan tó gba Islam. Ẹ wá jẹ́ ká pretend wípé àwa gan a ò mọ nǹkan tó wà nínú ìwé yìí. Àwọn Fúlàní nǹkan dé, àbáwọn Lárúbáwá yìí, Allah tẹ́ ń sìn yìí, òun náà ni Ọlọ́run Olódùmarè. Báwa ṣe ń ṣèwúre tá a máa yin Olódùmarè, tá a máa gbé ìbá kọ́dà ìbá ṣètà oníkálukú àti àwa tí mo bá ṣe ń ṣe nílẹ̀ wa. Wọ́n wá gbélé ìdí pé bí ẹ ṣe máa Olódùmarè yẹn náà ni Allah, ìkan náà ni wọ́n. Tẹ́ bá ṣe báyìí láwa ṣe ń ṣe. Ó wá ní òkè, ẹ máa kírun fún Allah ní 5 lójúmọ́. Àwa ni ó yá, ẹ tẹ̀ kọ́ wa bí a ṣe máa kírun yẹn. Ọ̀wà kọ́ ẹ̀ pé nígbà tó máa ká àwọn bàbá wa Lárúbáwá ni wọ́n kà.
so àwa ka àwọn kinní ní èdè Yorùbá. So bá a ṣe yọkọ bẹ̀rẹ̀ ẹ̀rùn bí mo ṣe yọkọ sọ pé ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, ẹ̀yin èèyàn wa tẹ́ jẹ́jọ́ mọ́ tẹ́ wà ní orí irun, ẹjọ́ kí lẹ máa kọ́kọ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Get ready nìyẹn. Ẹ máa kọ́ ẹ pa wọ́n báwo níbo kí ló ṣẹlẹ̀. Ta ló fẹ́ kú bàbá Musa Ẹ̀dínkù? Ṣé nǹkan tẹ́yìn ń pè níjọsìn lélẹ́yìí? Ẹ pa wọ́n kẹ̀ ní ibi irọ́ àwa ò ní ṣe tí wàá báyìí o. Irọ́ tó bá jẹ́ bí aláì yóò kì í ṣọlọ́run. Wọ́n ti fèdè lárúbáwá gbá àwọn bàbá wa mú gún. So bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn èèyàn wa, aláì kì í ṣọlọ́run. Ṣẹ́gẹ̀t kò ń ṣọlọ́run Olódùmarè, irọ́ lásán ni, ṣígídí ní òun láti èèyàn kan ti wá bí ẹni yẹn sá lọ gbẹ̀yìn náà ni. Òun náà rí fún ara ẹ̀ pé wọ́n ti ń sin Allah ṣígídí, olúwa ilé Kàbá. Tẹ́ bá dẹ̀ wo àyà tí mo kà gbẹ̀yìn tí mo sọ pé ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu, ibi ìsìn ẹ máa wí pé torí táwọn èèyàn bá ń ka kí ní Kúlẹ̀ àwùjọ bìrọ́bì nẹ́sì kan. Líláfi Kùrẹ́ṣì ni o. Ẹ tẹ́wọ́ bísímìlá ẹ líláfi Kùrẹ́ṣì láfi mi lọ́ta ṣe táwa sọ ìfẹ́ No, báyìí ló máa ń ṣe MS. Wọ́n lè ní bísímìlá ìláfi fún olówó Èkó. Fún bàbá wa olówó Èkó. Ẹ máa wá wí pé ẹ̀yin náà máa ṣe bísímìlá líláfi Kùrẹ́ṣì láfi mi lọ́ta ṣe táwa àṣẹ ìfà ìjábọ̀dọ̀ bá celebrate ní ẹ̀sẹ̀ táwọn ọmọ mi jọ wà á fọwọ́ ẹ̀ bọ̀jú wá tí ro pé o ti ṣàdúrà kan inú tiẹ̀ náà máa dùn. Irọ́ o, ẹ wá gbọ́ ìtumọ̀ líláfi Kùrẹ́ṣì. Ó ní ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùrẹ́ṣì láti wà pọ̀ nínú ààbò. Tó bá kọ́ kà fún ẹ wá kọ́ Mr. Man, kí ló ṣẹlẹ̀? Èmi ò ń ṣará Kùrẹ́ṣì náà, ọmọ Yorùbá ni mí náà. Èkíní yìí sọ pé ìkẹ́ fún àwọn ará Kùrẹ́ṣì, báwo ló ṣe kan èmi ọmọ Yorùbá? Ọmọ ẹ̀sọ́ ibi tó ń lọ. Ó tún wá ó ní fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà ẹ̀yin ará Kùrẹ́ṣì ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí. Ẹ máa bira yín pé àwọn ará Kùrẹ́ṣì náà ní kàn máa jọ́sìn fún Allah náà, èmi ò kí ń ṣe ará Kùrẹ́ṣì. Ibẹ̀ ni àwọn èèyàn máa ti sẹ́ǹsì pé kíní yìí ò kí ń ṣe fún wa o, mi ò kí ń ṣe ọmọ Kùrẹ́ṣì náà, ọmọ Yorùbá ni mí. Ìdí nìyẹn lẹ fi máa rí àwọn Fúlàní náà máa sọ pé Odùduwà àti Mẹ́kà ló ti wà, torí pé wọ́n mọ̀ pé táṣìírí bá tú ìjọ tẹ́yìn bá ti lọ gbà pé Mẹ́kà láti wá lóòótọ́, tó bá sọ pé ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùrẹ́ṣì, wọ́n á ní ẹ̀yin náà lọ sọ Mẹ́kà ní Odùduwà ti wà, ìdílé Kùrẹ́ṣì l'Odùduwà, àwọn ará Mẹ́kà náà ni. Ìwọ́n náà máa wò pé ókè òótọ́ ni. Bọ̀ ẹ wá bira yín, ṣáwọn ará Kùrẹ́ṣì ṣe wọ́n dúdú? Ṣáwọn ará Kùrẹ́ṣì ṣe ń sọ Yorùbá? Ṣáwọn ará Kùrẹ́ṣì ṣe ń jàmọ̀là ṣe ń jẹ̀bà? Ṣé irun orí mi ló wà lórí àwọn ará Kùrẹ́ṣì? Gbogbo àwọn nǹkan irọ́ lásán ni. Òpó ẹ̀sìn Islam irọ́ ni. Gbogbo everything nípa Islam irọ́ ni. Ṣé rí gbogbo àwọn àfáà yẹn, àwa náà ni a sọ wọ́n da nǹkan tán dà yẹn. Tí ojú wa bá wá ti là, tí oníkálukú ti fi tiẹ̀ ṣe tiẹ̀, tó di pé wọn ò rówó mọ́, wọ́n á lọ ṣiṣẹ́. Ẹ̀yin náà wò nígbà tí n bá ti lọ ṣiṣẹ́ látàárọ̀ tí mo wá dé, tá àfáà kan wá sọ pé kí n pé òun fẹ́ máa bá mi ṣàdúrà kí ìṣọ̀kan, àdúrà ṣọ́ wo ló fẹ́ máa bá mi ṣe? Wo lè ṣe fún ara ẹni, àbí ṣe bí Ọlọ́run tó dá mi òun náà ló fẹ́ bá sọ, mo lè bá sọ̀rọ̀ fún ara mi náà. Gbogbo nǹkan tí àwa yìí ń ṣe làwọn àfáà yẹn náà ṣe. In fact àwọn nǹkan táwa gan ò ṣe àwọn àfáà ń ṣe, bí kan máa bá ọmọ kékeré sùn, àwa ò bọ́ ọmọ kékeré sùn, Muhammadu bọ́ ọmọ kékeré sùn náà. Ṣẹ́gẹ́ bí kan máa parọ́ fún yàn, kan máa tàn àwọn ìyàwó, àwa ò ṣe gbogbo àwọn nǹkan yẹn. Bí kan máa báyàwó níyàwó sùn, àwa ò ṣe gbogbo àwọn nǹkan yẹn. Àmọ́ àwọn àfáà yìí ń ṣe, àwọn àfáà yìí lẹ́yìn ìdẹ́wọ́ à ń kówó fún pé ẹyẹ bá mi gbàdúrà. Àwọn ọba yín gbàdúrà kàn fowó yín kóyàwó jọ ni, wọ́n fowó múgun yín, wọ́n fi ń jàró sọ ni. Sọ ẹ̀yin èèyàn wa, Islam irọ́ lásán ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, olúwa ilé Kàbá ni. Tẹ́yìn náà bá gbọ́nu Súrátù Kùrẹ́ṣì yẹn, ó ní ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí, ẹni tó ń fún wọn ní jíjẹ. Àwọn ará Kùrẹ́ṣì ni Allah ń fún ní jíjẹ àti mímu. Ìwọ tó bá rò pé bóyá bó ṣe ń lọ tó ń bọ̀ táyé ń da òrùpá Allah ló ń ṣe, Allah kọ́ ló ń ṣe o. Àyànmọ́ bó ṣe máa rìn ó ti wà lọ́wọ́ ẹ o. Bí wọ́n ti sọ pé Ọlọ́run Olódùmarè mo ti ń jẹ́ Ọlọ́run ló ń ṣọ́ ẹ o, kò ń ṣàlá o. Allah ò mọ nǹkan kan, wọ́n kàn fẹ́ kẹ̀kan máa fi kíní yẹn kẹ́ ẹ máa lọ mọ́ Allah lẹ́sẹ̀, wọ́n fi ń scam yín ni o. Bí Muhammadu di jìyà fàlà tó gan Allah ò rí sọ. Àwọn àwọn ọmọ ẹ̀ pátápátá ló kú o. So àwa tí a ò sin Allah, ayé wa dà náà, nǹkan kan ò ṣe wà náà. Àwọn tó ń sin Allah tí ayé wọn dá náà wà, àmọ́ Allah kọ́ ló ń ṣe. Àwọn tí wọn ò tún sin Allah tí ayé wọn bàjẹ́ náà wọ́n wà. Bẹ́ẹ̀ àwọn tó ń sin Allah tí ayé wọn bàjẹ́ náà wọ́n tún wà. Ibẹ̀ lẹ máa ti mọ̀ wípé kíní irọ́ lásán ni. Tí o bá sin Allah tó ò ṣẹ̀sìn kankan, nǹkan kan ò lè ṣe ẹ́.
tó o bá sick normal ó normal kéèyàn sick téèyàn bá ti wà stressed up lọ lo oògùn tọ́jú ara ẹ jẹun tó dáa ó máa wà okay kò kí ń ṣe Allah ló ń ṣọ́ ẹ irọ́ lásán ni Allah ò ṣe nǹkan kan Allah ò béèyàn kankan sọ̀rọ̀ Allah ò kí ń ṣọlọ́run ṣìgìdì lásán ni so báyìí sìn yìí bóyá kí a ti délẹ̀ níbi àbíṣẹ́ ní nǹkan tó fẹ́ sọ Àkànbí story time ká gbá àwọn èèyàn wa wọlé kí. kí a fún àwọn èèyàn ní gift so mo jẹ́rìí àwọn èèyàn ẹlòmíì gan ó lè lọ pọ́ oríkì ìsàkí lórí YouTube ẹ sáà wo oríkì kan kì bóyá oríkì Èkó lẹ́sìn máa lọ kọ́ oríkì kò dú àdúgbò àwọn bàbá lórí yín ó ti fẹ́ fi kíní gbá yín lórí o. kò lè wọlé